abẹ kábíyèsí wa Ọba Ghandi Olaoye Orumogege Kẹta abẹ bàbá kí wọ́n má bínú gbogbo ń tá a bá ṣe fún wọn gẹ́gẹ́ bí ọmọ kí wọ́n má bínú ọ̀rọ̀ ẹnu ni ìrìn ẹsẹ̀ ni ìhùwàsí ni kí wọ́n má bínú torí ìtọ́lọ́hún abẹ̀ wọn Ọlọ́run kó má ṣe àbáwá tọ́ wọn sọ́nà la hawla wala quwwata. Bàbá wa kábíyèsí Ọba Ghandi Olaoye Orumogege Kẹta bàbá kábíyèsí ẹ má bínú torí Ọlọ́run. Ẹ̀yin àgbàlagbà ẹni bẹ́lẹ́jọ́ bá ti mẹ́jú ẹ̀ lẹ́bi kìí pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ má bínú. Ẹ̀yin àgbàlagbà ẹni bá fi ọwọ́ ọ̀tún gbọ́mọ wí àsìfì tòsì fà mára ẹ fi tòsì fà wá mára ẹ kú amára a nífẹ̀ẹ́ yín a sì mọ̀ pé yín náà nífẹ̀ẹ́ wa ẹ fà wá mára ẹ rán ni sí wa ẹ ṣe wá lọ́mọ ẹ bá wa wí bá a bá ṣẹ̀yìn ẹ bú wa ẹ kìpọ̀ rí ìyá wa fún wa ẹ dáríjì wọn ẹni a má ṣe bẹ́ẹ̀ mọ́ àní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ yọ́nú bàbá kábíyèsí bẹ́ẹ̀ bá yọ́nú ní ìsìn bàbá kábíyèsí ẹ̀yin ó rí i pé gbogbo ariwo wa tí wọ́n ń pa káàkiri ní social media ń jojúmọ́ tá a sinmi ẹ̀yin ó rí pa àsinmi mo rò pé tí ó bá ní ìsìn Ọlọ́run Ọba àlékè ọlá yóò fún àǹsinmi l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run fún àǹsinmi l'Ógbómọ̀ṣọ́ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. lẹ́yìn náà wá sọ̀rọ̀ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Olaoye Orumogege Kẹta a tún fi àsìkò yìí bẹ́ẹ̀ yìí pé kẹ́ ẹ má bínú. ọgbọ́n tí kálukú mùsùlùmí lè ṣe fún yín èmi ni mo ṣe ní o ẹnìkan ló ṣe fún yín ní mùsùlùmí ní o l'Ógbómọ̀ṣọ́ àní níbòmíì tí ọ̀tẹ́ yín lọ́rùn a tún fi àsìkò yìí bẹ́ẹ̀ yìí ẹ má bínú. abẹ́lọ́run ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ọ̀dàrú la ilaha illallah. Ọba wa kábíyèsí sọ̀rọ̀ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Olaoye Orumogege Kẹta ẹ má bínú. Ọba kábíyèsí ẹ má bínú. Ọlọ́run tí máa dùn yàn nú yóò dùn gbogbo Ògbómọ̀ṣọ́ nú. Ọlọ́run ó fi Ògbómọ̀ṣọ́ lọ́kàn balẹ̀ Ọlọ́run ó fi aláyà balẹ̀ ànírí wàhálà ànírí dààmú gbogbo wa tá a bá ṣáà ti rí kábíyèsí gbogbo ọjọ́ tá a bá ti pàdé wọn ká ṣáà máa sọ pé ẹ má bínú. Yorùbá ní bẹ́lẹ́jọ́ bá ti mẹjú ẹ̀ lẹ́yìn ẹ̀bí kò yẹ pẹ́ pọ̀ mọ́ lórí ìkúnlẹ̀ bá a ṣe ń pẹ́ lórí ìkúnlẹ̀ yìí ń dùn wá ń sì ń bà wá nújẹ́ kábíyèsí ẹ má jà pẹ́ mọ́ lórí ìkúnlẹ̀ ẹ mójú kó fún wa Ọba àlékè ọlá ò ní jẹ́ kó Ògbómọ̀ṣọ́ dàrú la hawla wala quwwata. Ọba wa kábíyèsí Ọba Ghandi Olaoye Orumogege Kẹta a kí wọn káàbọ̀ láti ìlú òyìnbó Ọba àlékè ọlá tó sọ yín lọ tó sọ yín bọ̀ àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àtúwọ́n fàṣìkò yìí bẹ̀yìn nígbà tẹ́ ń bẹ́ lé torí pé èyí tá a ti ń bẹ̀yìn bọ̀ nígbà tẹ́ ẹ̀ sí ń lé wọ́n lè má wí fún yín àbí kẹ́ ẹ má gbọ́ ṣùgbọ́n lè tẹ́ ń bẹ́ lé tẹ́ ń bẹ láàfin a mọ̀ pé spíkà mọ́sálásí yìí ó láòbù dáàfin kábíyèsí ọmọ gbọ́ wa báyìí kábíyèsí mo wá bẹ̀yìn torí tọ́lọ́run ẹ má bínú ẹ má bínú Ọba àlékè Ọlọ́run ní jẹ́ kí ìlú ó tú ìlú òsì ní dàrú la hawla wala quwwata. wá bẹ̀ kábíyèsí wa Ọba Ghandi Olaoye Orumogege Kẹta abẹ́ bàbá ẹ má bínú gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀yìn abẹ́ ẹ má bínú. tẹ́rí bá a ṣe rẹ́rìn bẹ́ẹ̀ lọ́lọ́run ó sọ ọ̀rọ̀ wa dà l'Ógbómọ̀ṣọ́ ẹ rí i pé Jímọ̀ keje lélẹ́yìí tí mo ti ń bẹ bàbá nínú gbogbo Jímọ̀ méjèèje òní nìkan ni mo rẹ́rìn àìbẹ́ẹ̀kọ́ torí pé mo mọ̀ pọ̀rọ̀ wa ti dayọ̀ bàbá ti gbà bàbá ti gbọ́
ló jẹ́ àmọ́ rẹ́rìn ọlọ́run ò ní pa wá lẹ́kún bàbá ti gbà bàbá ti gbọ́ ló jẹ́ àmọ́ rẹ́rìn ọlọ́run ò ní pa wá lẹ́kún bàbá ti gbẹ́bẹ̀ bàbá ti láwọn yọnu bá a ṣe ń wí ọlọ́run jẹ́ wọn yọnu ọlọ́run jẹ́ wọn yọnu bàbá ti láwọn gbọ́ bàbá ti láwọn gbà ọlọ́run kò máa ṣe ló jẹ́ àmọ́ rẹ́rìn kódà tó dáa jù ní pé bá a bá sálámù ìjímọ̀ lónìí ó yẹ ká lọ ààfin ní bá a ti pọ̀ tó yìí ká lọ kí bàbá pé ẹ ṣeun tẹ́ ẹ gbà ṣùgbọ́n ẹ má jẹ́ à ń lọ lónìí níjọ́ tá a bá lọ màá sọ fún wa á lọ tá a lọ kí bàbá pé ẹ ṣeun ọlọ́run má ṣe gbogbo adúró tì wá bàbá náà láìkì wa gan o ṣé kí n sọ lóòkan fún yín Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi wọ́n láìkì mi gan ṣé mọ̀ pé wọ́n máa ń sọ kinní kan kò kí ń ṣe àsọdùn ọ̀rọ̀ private apartment wọn èmi ni mo kọ́kọ́ wọbẹ̀ lẹ́yìn tí wọ́n di ọba kì í ṣàsọdùn ọ̀rọ̀ o torí pé njọ́ náà tẹ́ ẹ bá wọbẹ̀ ẹ mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ renovate ẹ̀ ni wọ́n ṣẹ̀ tún ṣe ni tó sì dáa pọ̀ gan láti wá jẹ́ kí kábíyèsí mú mi wọbẹ̀ àwájọ jókòó àjọ fèsì ara wa kábíyèsí wọ́n cross ẹsẹ̀ èyí tí wọ́n sọ ní mo tún fẹ́ sọ yìí níbi tí wọ́n láìkì mi dé wọ́n cross ẹsẹ̀ èmi náà cross ẹsẹ̀ ṣé àwọn kan wà táwọn cross ẹsẹ̀ ó yẹ kí mi kásẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ eke ságbàlagbà gẹ́gẹ́ bí ọmọ ìlú sí ọba ṣùgbọ́n torí pé mo feel at home èmi náà cross ẹsẹ̀ àwa jọ ń sọ̀rọ̀ kábíyèsí ní kan fún mi ní jíjẹ níjọ́ náà mo ní kábíyèsí mi fẹ́ jẹ nǹkan kan wọ́n ní tó o bá jẹ nǹkan wàá dẹ̀ mu nǹkan mo ní yẹ́sì máa mu nǹkan wọ́n dẹ̀ fún mi lómi àwọn náà wá mú omi àjọ ń sẹ́ omi sínú kọ́ọ̀pù àjọ ń mu àjọ ń sọ̀rọ̀ àjọ ń sẹ́ inú kọ́ọ̀pù àjọ ń mu àjọ ń sọ̀rọ̀ wọ́n ṣe dáadáa púpọ̀ ìfẹ́ ló débẹ̀ tí ò bá sí ìfẹ́ ń bẹ̀ ni wọ́n ní ṣe gbóhùn tá a wí wọ́n nífẹ̀ẹ́ mi pọ̀ gan mo ṣe bó ti yé báyìí nísìn gbogbo ìgbà tí n bá dààfin ẹ tó jẹ́ kí n sọ ti kábíyèsí tí wọ́n tún ṣe tó tún dáa tọ́pọ̀lọpọ̀ mọ̀ tí n bá dé ààfin pé mo fẹ́ rí wọn gbogbo n tó kí kábíyèsí máa ṣe lọ́wọ́ wọn á pàtì wọn á dẹ̀ àtẹ́ǹdì sí mi kán tó máa àtẹ́ǹdì sáwọn èèyàn tó kù lọ. àpọ́nlé wo ló tún tó bẹ́ẹ̀ torí ẹ kábíyèsí nífẹ̀ẹ́ mi pọ̀ kò sírú iye ìgbà tí mo lè pe kábíyèsí wọn ní dá mi lóhùn wọ́n máa ń gbé kọ́ mi láàárọ̀ wọ́n á gbé lọ́sàn-án wọ́n á gbé lálẹ́ mo máa ń pe kábíyèsí lóru wọ́n á gbé tí n bá send message wọ́n á return message yẹn ìfẹ́ ló débẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń wí kì í ṣe pé mò ń rà á fún wọn gbogbo ohun tí wọ́n ṣe ni tí n bá ń travel lọ bì kan màá send message sí kábíyèsí wọ́n á dẹ̀ dá message padà pé Johnny Mercy àbí kan ní safe trip àwọn òyìnbó wọn tí wọ́n máa kọnu lóyìnbó tó dáa tẹ́ẹ̀fì mọ̀ yìí pé bàbá ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ní lóòótọ́ mo rò pé ṣé báyìí nìsín wọ́n dá a sí mi pọ̀ gan kó tó di wípé lọ́gbọ́lọ́gbọ́ wọlé sẹ́yìn gbogbo lọ́gbọ́lọ́gbọ́ náà nígbà tá a ti lè bẹ̀ wọ́n lé orí mímbàrí lẹ́ẹ̀méje kábíyèsí ti gbọ́dọ̀ yọnu láàyè tá a dúró torí pa yí àlùbáríkà ni nínú àyè àṣẹ tó lágbára pọ̀ l'Ógbómọ̀ṣọ́ ni mo dúró sí